Ndlea yọ àwọn aláboyún 5 nígbèkùn àwọn tó ń fọmọ ṣòwò ẹrú. Àwọn ọ̀dọ́mọbìnrin 5 kan tí wọ́n kàgbákò ìwà fífi ọmọ ṣòwò ẹrú lórí kó yọ lọ́wọ́ àwọn ọ̀dájú èèyàn tó mú wọn nígbèkùn lọ́sẹ̀ tó kọjá lọ́nà Aba sílùú Òwèrì nípínlẹ̀ Imo. Àwọn ọ̀dọ́mọdé ọ̀hún ni wọ́n ti lóyún kó tó di pé àwọn National Drug Law Enforcement Agency Ndlea, ìyẹn àjọ tó ń gbógun ti oògùn olóró àti ìlòkulò oògùn, dóòlà ẹ̀mí wọn. Lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún 2023 yìí, adarí ètò ìròyìn ẹ̀ka ọ̀hún ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ Àìkú Sunday ọ̀sẹ̀ yìí. Àwọn ọ̀dọ́mọdé ọ̀hún ni wọ́n fura sí pé àwọn ọ̀dájú èèyàn kan ń lò láti máa pa ọmọ kalẹ̀ bí eku ẹdá kí wọ́n lè máa rí àwọn ọmọ náà tà fáwọn tó ń fi ọmọ èèyàn ṣètùtù ọlà, lásìkò tí wọ́n sì ń kó wọn kúrò níbi tí wọ́n kó wọn pamọ́ sí lọ́nà ìlú kan tí wọ́n ń pè ní Naze ní Nkenegbu nípínlẹ̀ Imo lọ́wọ́ tẹ̀ wọ́n. Orúkọ àwọn ọmọ tí wọ́n dóòlà ọ̀hún ni Chioma, Faith, Gift tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ ọmọ ọdún 15 pẹ̀lú Divine ọmọ ọdún 17 àti Amarachi tó jẹ́ ọmọ ọdún 26. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí àwọn òṣìṣẹ́ àjọ Ndlea ṣe pẹ̀lú wọn làwọn márààrún ti sọ pé àwọn dá ẹni tó fún àwọn lóyún mọ̀. Wọ́n ti fa àwọn ọmọ náà lé ẹ̀ka tó ń ṣèwádìí nílé iṣẹ́ àjọ náà lọ́wọ́. Bákan náà ni ẹ̀ka tó ń gbógun ti oògùn olóró lájọ náà tó ṣàwárí oògùn olóró kan báyìí tí wọ́n ń pè ní skunk lásìkò tí wọ́n fẹ́ jí gbé lọ sórílẹ̀-èdè Dubai. Inú àpò sẹ̀mófìtà àti bàtà obìnrin ni wọ́n kó wọn pamọ́ sí lásìkò tí wọ́n sì fẹ́ gbé ẹrù òfin ọ̀hún wọ bàálù ní pápákọ̀ òfurufú tó wà nílùú Èkó lọ́wọ́ tẹ̀ wọ́n. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.